Africa Content TV. Irú débi ìsì òsì kò sínú táyé nílànà o. Irú táyé lè oní ọkọ ẹ̀sìn kò sí oníbàdàn ẹ̀sìn. Ìgbà tí ń rán léṣe pọ̀ àwọn tó wọ́n mi ṣe dáadáa. Alájọ́ àdìsá mi dájú náà pè mí o. Ìyẹn ní December ọdún tó lọ. Wọ́n ní dáhùn àgbàdàn Ìbàdàn o. Wọ́n ní wọn ò kórè kó o. Ìbàdàn ní pèsè o. Wọn ò kórè kó o àdìsá. Àwọn tó jẹ́ àjẹmí wọn sọ̀rọ̀ ẹ̀yà. Wọ́n pè mí o. Wọ́n ní ṣé wọ́n ti kórè kó o. Ọmọ owó kò tí ẹ jẹ́ gbádùn wa ní. Ó ní táyé máa rí kò ó. Àwọn táà tí wọ́n ń gbéra báyìí. Ẹ̀ẹ́dẹ̀ fọ̀rọ̀ ra yín o. Àwọn táà tí ń gbéra báyìí. Ṣẹ́rù ẹ̀ ṣẹlẹ̀ ní lórí ọ̀lẹ́ rí ni o. Báyọ̀ ẹ̀ sì ń kẹ́ sọ. Ṣẹ́rù ẹ̀ ṣẹlẹ̀ ní lórí ọ̀lẹ́ rí. Kọ́lẹ́sì ẹ̀ sọ fún mi. Ẹbí apẹ̀rẹ̀ ọba àṣù kápárí ọ̀rọ̀ àríwá. Ẹni bá bínú. Opportunity irú kọ́rẹ́sì. Atátàlọ́ làmú ti kọ́ ní Ìbàdàn. Ẹ máa gbọ́ ọdíjáde ìdájú lísì o kọlu alájẹ àṣírí ẹlísì èso. Àwọn ẹsẹ̀ tí o wọ́n bàbá àwọn ẹlòmíì ti kú olómi tí wọ́n bàbá wọn o ẹ̀yin tí wọ́n wà níbẹ̀ ká ẹlísì èso káwá tó dé. Atata lolola olùgbàǹgbà náà o. Ó pọ̀ kan dáadáa fún wọ́n ti lò gbàǹgbà náà o. Bàbá gbọ́dọ̀ náà ń sàrẹ̀ ayé kásíká wọ́n ti kọrin ẹ̀sìn náà fún onímọ̀nà ọ̀rìn àwa ò tí ì rí. Ìyára sábà ya ilé ọ̀gá wọ́n ti kọrin ní Ìbàdàn o ẹtì náà ṣẹ́ńjì fún akọ̀gbọ́n. Ó dáadé orí ìsúlẹ̀ ọ̀nà ìyá Adigun ológun ẹ̀yìn mọ̀ sílé Adigun dáadáa. Alátajú nínú ìyá Abíọ́dún wọ́n ti lò gbàdé Ìbàdàn. Aláàjì ìtìrí ní ìsìwà àjáwó wọ́n ti lò gbàǹgbà náà o. Sàkání àwọn òwe jíra wọ́n ti lò gbàǹgbà náà o. Àtọ̀nà mú kẹ́là ní fọ́kọ̀ o wọ́n ti lò gbàǹgbà náà o. Ó tó dẹ́rí mèrèǹgè. Àìdè àṣírí ìdè kúnlẹ̀ o. Kún sí mèrèǹgè àìdè o. Ìgbàgbọ́ àìláṣì wọ́n jọ ń ta kọ̀ǹkọ̀ síra wọn. Wọ́n jọ ń ta kọ̀ǹkọ̀ náà wọ́n síra wọn. Ibi tó lágbára dé ọmọ ṣé ní ibẹ̀ wọ́n gbìyànjú. Wọ́n tó dúró síbi ìtàn wà ní tiwọn. Ẹ̀yìn yàtọ̀ àrígbẹ́jọ́ kúrẹ́tọ̀. Kásá àríkì ń gbèsè sílẹ̀ o. Ẹ̀yin náà ní bàbá gbogbo ẹ̀yin náà ní bàbá wa. Àrísúlẹ̀ bí ìgbésà ìyá àṣàlágbàdé máa ń tàfà nígbà. Àrígbèjọ́ kúrẹ́tọ̀ ìlà. Ìlà náà àrígbèjọ́ kúrẹ́tọ̀ àkọ́kọ́. Ẹ̀nà fún péjọ́ títí.
àríkì sẹ́kẹ́lẹ́ tó jẹ táwọn fi kì nígbà ẹ̀ o ọba fọ̀rọ̀ kí ọmọ. ọlọ́run fọ̀rọ̀ kẹ́ bí sẹ́kẹ́lẹ́ igi sẹ́kẹ́lẹ́ pé 50 ló kú èmi ti pé 50 kí n má fọjọ́ ọlọ́jọ́ àbí o. Mama gba àkàmọ́ ọlọ́run. Igi sẹ́kẹ́lẹ́ kú. Péjọ kú Kàmọ́rù, Ìgbòsà kú. Kọ́mi sílẹ̀ mọ̀nà dé máa o. Ẹ̀fọn mi fẹ́ kò tí ì kú. Ọlọ́run máa pa pọ̀ ní ìjàksí o, àmì o. Àwọn tí mo dárúkọ yìí, àwọn ni senior. Tó dá kọ́tà Ibà Yusufu. Abẹ́mú àwọn sọ̀rọ̀ mi ìṣúná ilé ìgbòho wọ́n jà ayé tí wọ́n ní fọ́kọ̀ o Adíjì àti Sàǹdùkà òkè àdó wẹ́lẹ́rùn bàtà àdìsá olú ọlọ́pàá àṣìwọ̀n ní Ìbàdàn o àwọn kásíká àwọn ọmọ máa fún wa lọ́dún bẹ́ẹ̀ máa sùn. Gbogbo ọgbọ́n kọ́rẹ́ǹsì báyìí sùn dá. Wọ́n ti gbá ti kọ́rẹ́ǹsì wáde o. Ọmọ ṣe ní tẹ̀bà ìfú o. Èmi wá dé. Mo wá dé náà. Mo wá pàrọ̀ mi sí ẹ̀ fún gbogbo. Mo wá gbé nǹkan mi ìwọ. Àwọn olórí bàbá láti ìlú Èkó tẹ́lẹ̀. Àwọn Àbàdàn. A máa ń lábí báyìí ẹ̀ máa máa wò ó. Àwọn máa lọ́jú báyìí. Gbéra bá sí dé. Tàbẹ̀dẹ̀ olùkọ́ ẹ̀ o. Ọ̀tẹ̀lẹ̀ fẹ́ràn jù. Ebi tí ń ta bábọ̀ ní yóò sí mò tí wọ́n dúró tán. Ẹ má fẹ́nu tí mi ṣubú yóò sí mò fún bẹ̀yìn o. Mo pẹ́pẹ́ ẹ̀ tán. Kíta ètò wa dé. Gbogbo àwọn tó jù mí lọ. Mo ti dárúkọ ìsùn o. Àwọn tó pọ̀ lẹ́yìn ló tún kù. Ẹ má fi ìbàdí lọ ayé. Ebe ọba láti lọ sáàbọ̀. Múrí gbogbo ọkọ̀ bàbá Yéṣu fún. Ebe ọmọ sí sáàbọ̀ láti lọ sáàbọ̀ nìbàdàn. Gbogbo ọkọ̀ bàbá ọ̀nà rẹ̀ mú. Àdìgbàmọ́. Ọmọdé bọ̀ ọ̀dàgbà ẹ̀wá sí bàjá ẹ̀. Àdìgbàmọ́. Ọmọdé bọ̀ ọ̀dàgbà ẹ̀wá sí bàjá ẹ̀. Orí mi bò. Ó tọ́ fún mi sí àwọn ẹja mi yẹra. Wọ́n lórí. A máa ní mò ń jáde wọn. Alájà ibi eré àṣírí wọ́n ní tíráà àti wọ́n tán kọ́. Ìyẹn náà ṣe láàsì, wọ́n ṣe sí pẹ́ẹ́dì sí. Ọkọ̀ fújì mú erége o. Àgbọ̀ kọ́rẹ́nsì ayé tó jẹ́. Thank you very much. Fújì mú erége náírà sí tó. Thank you very much. Fújì mú erége náírà sí tó. Torí pé wọ́n ní fèsì, wọ́n lórí ilẹ̀ ẹ̀kan la ṣe ń gbọ́ wọn ní sí. Àwọn tí ò kí ìrètí tí wọ́n àgbọ̀ ọmọ, a ò fi hàn wọ́n. Oyin ló bá bẹ̀rẹ̀ sáìdì ọmọ wọn. Gbèjé àrùn tí ẹ̀ olóko kàkà kí ó lòun. Àrùn tí ẹ̀ àgbàgbẹ́ torí pé lórí tó kọ sílẹ̀ o. Ìgbésà, my time, my time, àgbàlagbà lómi ìgbésà. Ìgbà tó ń lọ pé wọ́n wọ̀ kéré ọmọ tó bá ń sìn mo ti ń kọ́. Mo wá wo gbogbo wọn. Wo gbogbo àwọn tó kọrin ní Ìbàdàn. Kí ló ń fún wa ní problem?
tó fi fi wá sẹ́yìn nínú olórin. Wọ́n ṣe kí nípa lé epo ń jẹ wọ́n pè wá. Ọmọ tó wá ń sìn ó ti lóòtù. Wọ́n wá ní àwọn kan máa ń pẹ́ nìbàdàn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń pè mí o. Mo dẹ̀ ń wọ̀n ètò. Wọ́n kì í jà fún nìbàdàn. Èmi ni mo jà fún. Àwọn tó já bẹ́ẹ̀ bí ti má parọ́. Ẹ máa mọ̀ nínú yín dáẹ́. Bó bá ẹ̀ ń sìn iṣẹ́ ni mo ṣe. Mo wá wípé Àyìnlá Káràṣì ta fi rántí wọn. Àwọn náà kọ síbi oníke o. Face to face. Face to face. Mo fẹ́ rántí track yẹn o. Síbí yóò ní ike àti síbí yóò ní rí ìdánájọ́ mi já o. Síbí yóò ní rí àti síbí yóò ní ike ìdánájọ́ mi já o. Wọ́n lè pẹ́ lórí ẹ̀. Sọ́ni tó ní mẹ́ta o. Bẹ́ẹ̀ bá lè kọrin ní nǹkan tí wọ́n kọ́ fún. Àyìnbó láti ní ìlú gbìyànjú. Olóyè tó ṣe mọ́dà, olóyè tó ṣe mọ́dà, kúkọ́ ọ̀dà àmàkó fọ́lọ̀ nípa ọmọ ilé o. Ó tún ní tààrà ọ̀fà orí rà sí ìdíyà ìlú adé nílé ìdá ẹ̀rọ àjò. Mo ṣẹ̀rù bá wọn, mo tún dáwọ̀ làwọn, wọ́n ti sọ̀rọ̀ ẹ̀dá fún. Wọ́n ti gbà pé alábàárà lọ́gà ọ̀lẹ́. Àyìnbé ti dàgbà yìí, ó di dandan kẹ́yà sọ̀rọ̀ ẹ̀dá fún. Ó di dandan kẹ́yà sọ̀rọ̀ ẹ̀dá fún. Ó di dandan kẹ́yà sọ̀rọ̀ ẹ̀dá fún. Ẹ jẹ́ gbé ká má gbé láti first record. Rẹ́kọ̀dù sí wọn kọ́. Ẹ jẹ́ amú nítòsí. Tolórí kọ́rẹ́nsì tó kọ́ wọn ò lè kọ́ tán bí. Ẹ jẹ́ pé látòrí kọ́rẹ́nsì lélẹ́yìí o. Ṣọ́sí mọ̀ tó yàtọ̀ lórí ìpìlẹ̀ fúnra lọ. Ẹ má fi ibi wẹ́ wọn. Àwọn olórin tó jẹ́ pé wọn ò lè dárò náà kí wọ́n kọ̀ ní tó lọ́kọ̀. Ìgbà tó máa ń níjọba pọ́nmi lọ́dọ̀ máa sún. Àdùjá kọ̀kọ̀tòkò kọ̀ǹkọ̀. Níjọba agbóminúkúmà. Iná tí ò tó ná níbi ìdáná ní gbòǹgbò. Bákẹ́rẹ́ bá ti fara mi. Ó máa ń tẹ̀yìn lẹ́yìn odò òní. Ẹ̀sà pé kí wọ́n wà ní ìlú tábà lé ní tábà bá ní. Ìwọ̀ làwọn bá ní ìsọ̀tà lọ. Ó tún ní báyé báyìí. Ẹni tí yóò bá dàgbà yìí olúwa rẹ̀ á bá gbà lọ. Báyìí sú orí mi lè ní ìbọn. Àmì àlẹ́dá mi má jẹ́ àkújẹ́là. Láyé tí mo wá olúwa rẹ̀ má jẹ́ àkújẹ́là. Dákú má jẹ́ dákú. Ẹ máa wá fi rúgbè lọ. Ìyẹn tán nípa ẹ̀ nìyẹn. Ẹ máa máa lò lórí lọ òkò gbogbo yín rẹ̀ mọ yẹn. Ẹ jẹ́ àwọ̀ mí torí ti má gbẹ́nu lé àwọn oníkú òní ní. Ẹ jẹ́ àmọ́ náà tó tẹ̀lé o. Ẹ jẹ́ àmọ́rin tó tẹ̀lé máa sí. Dáàmú ní kò sí. Èsì rẹ̀ nígbàkigbà tó bá. Àwọn orin ọkọ ní tí wọ́n gbọ́. Nígbàkigbà tó bá ń da fún ẹ̀rẹ́ ẹ̀kọ́. Lẹ́ni ni yóò ní yé sọ pé kó jẹ́ nǹkan. Ọ̀dọ́ ọ̀pẹ́ kí ilé àdùn padà mọ́. Ọlọ́run tó sọ mí ní nǹkan kò ní fi mí sílẹ̀ bí ṣe sún káṣá. Ojú èrò ní ní yóò ní yé sọ. Ọ̀dọ́ ọ̀pẹ́ kí ilé àdùn padà mọ́. Ọlọ́run tó sọ mí ní nǹkan kò ní fi mí sílẹ̀ bí ṣe sún. Ó ní máa ń wọ̀ ọ́. Ó yá mo dúpẹ́ tẹ́lẹ̀ náà bá jẹ́ kí ni tèmi. Èèlà síwájú kẹ́hàn kan lè tẹ̀. Àyọ̀mọ́ ẹ̀dá tó yá ní ọ̀dà ó dáyò.
òjòdá báyọ̀ ni ó rà àwọn sínú lọ́ní náà bá jẹ. Èmi ò lọ síwájú bẹ́ẹ̀ ọkọ lédè. Òjòdá báyọ̀ ni ó rà. Àwọn orin ọkùnrin ẹ̀ o, wọ́n akọ̀sàjẹ tó ní mínì, ọmọ òṣèlú tẹ̀ o, ẹ̀yin tèmi ẹ̀ lè sìn ín dáadáa. Ó yá kí mọ̀ kí ọ láì fún mi lówó, wọ́n ló ti mú níbi ẹ̀fọ́rọ̀ ẹ̀dánù ẹ̀dẹ̀ ní lákòóbá nígbàdàn mọ́ wa ìjọba sí ń bọ̀ wá mú kó bí bọ̀ òun pẹ̀lú bàbá ní ó wá fi ṣẹ̀sán owó owó tí yóò sì lórí. Wọ́n kọ iná wa. Mo tún ní ìfẹ́ sí èrè mi nínú ìbáyàwó. Ẹgbẹ́ kí ni ìfọ́ kí n rọ́mọ ẹ̀rẹ̀ tó wú ní o. Ọmọ tó níwájú. Ó tún láyé nǹkan o. Wọ́n dẹ̀sí lómi olóṣè tó bá ní wọ́n fọ̀ bàtà ń fọ́. Tó bá ní wọ́n fọ̀ bàtà ń fọ́. Tó bá ní gbọ́mọ̀dá ní ń gbé. Tó bá ní wọ́n láti ní múlá. Mo tún pọ̀ nígbọ́n náà bá sí. Mo ní ẹgbẹ́ sí ọ̀tá ẹni tó bá dọ̀rẹ́ ẹni ó ṣe é ṣe ká mórí bọ́. Ṣùgbọ́n sí ọ̀rẹ́ ẹni tó bá dọ̀tá ẹni àti mórí bọ́ ń kọ́. Ẹ̀yin èèyàn rẹ́ra mi kalẹ̀ o. Bí bá ń sun owó mọ́ ń pa ẹ̀ o. Ẹ̀jẹ̀ pípẹ́ kìlọ̀ ẹ mọ̀ ṣe yá bá so. Ibà ń sun wọn mọ́ ń pa ọ́ níbi dáa yìí ẹni tó bá ṣe yọ mọ́. Ẹni tó bá ṣe. Ẹgbà ètò ẹ̀. Ẹ̀yin ni tó máa rán mi létí. Gbogbo rẹ́kọ̀ tuntun ṣe. Mo ti ní ó fa sábàbí dání ara ló fa. Sábàbí dání o. Àga ni wọ́n yóò balẹ̀ tó o. Ó ti mọ torí bá ní òkú ajẹ́. Mo tún ní gbogbo èèyàn tó lágbára mi ẹ ṣe ń wò. Gbogbo èèyàn tó lágbára mi ẹ ṣe ń wò. Gbogbo èèyàn tó lágbára mi ẹ ṣe ń wò. Adúgbò ẹ ṣe. Láì sí wọn fẹ́ ká wá ṣàyè láì kan bá mú. Báwo bàbá rí gbèsè o? Wọ́n gàdá lóko. Tó kọjá lórí àpáta táyé orí báyẹn. Àwọn ìfún mi tó ṣe dání ìyẹn lọ bá kẹ́. Ọmọ òkú láti wà èso bá a ṣe ń kọ́ ní ẹ̀ o tóbi lórí. Tá a bá kọrin mọ́, ọmọ òkú bá ṣe wà èso. Bá a ṣe máa débi rè bó ṣe ń lọ díẹ̀díẹ̀ nìyẹn ọmọ ṣe nílẹ̀ o ọ̀rẹ́ sì bá a sún. Akíngbàsá akíngbàsá akíngbà akíngbàsá. Ọ̀rọ̀ ìpàdé lọ́wọ́. Ọmọ kúrò bá ṣe wà lóga. Àwọn ọba yẹn ló ṣọjọ́ mi. Àwọn ọba yẹn ló ṣọjọ́ mi. Alájú wọn sọ̀rọ̀ tó já o. Ìyá fún kárẹ̀ dé. Ìyàwó ẹ̀kú kalẹ̀ màmá ẹ̀yà.
ọmọ kọ́rẹ́ ń sìn màmá yín mú. Màmá aládé láàárín ló jẹ́ ẹkú àlejò sí ẹ̀yà afa. Ikú ò ní pa ọmọ lọ́wọ́ yín bára. Kọ́lá yá o, ọmọ kọ́rẹ́ ń sìn kọ́lá yá. Àwọn ọmọ bàbá ẹ̀ ṣe wò kọ́lákọ́lá. Dàmọ́tì, dàmọ́tì ẹ̀wọ̀n gan. Gbogbo yẹn kú àdúrótì. Àbáyá Akínpàṣà ní kí ọlọ́ọ̀kú náwó. Ọjọ́ Tuesday tó máa ń lọ gbogbo yín lẹ́ dúró bẹ̀. Àtọkùnrin ní tóbi $1 ò lẹ́ṣẹ́. Èmi kan bá wá. Tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ ní ìlú Èkó. Ọmọ ṣe ẹ̀dídọ́ oṣooṣù ní ilé.